sallallahu alayhi wa sallam. Oni kada fakiru an yakuna kufran. Bó sì bá pọ̀ jù yóò padà di kèfèrí. Hadisi tó sọ yìí wuni. Ànábì ó ní Allahumma inni a'udhu bika minal kufur minal fakri wal kufur minal kufur wal fakri. Ọlọ́run mo wá sọ pẹ̀lú ẹ̀ kó mi gbogbo tí bá ń jẹ́ kèfèrí àti òṣì àti kèfèrí jọ wà papọ̀ báyìí. Òṣì ni yóò padà fi dárò pé ayé ń ṣe irú ẹ̀ náà. Ọlọ́run má ṣe wọlé àdìdí àsìkò yìí má ṣe yọ òṣì kúrò lára gbogbo wa. Àmín. Ẹ má jẹ́ àṣẹrí búwẹ́jì èèyàn o, àdúrà tó yanjú ń bẹ o. Etí bàbá wa bá wa sọnù o. Má lọ sùn. Billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فزادوا إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل. ذنوبي مثل عادات رملي فهب لي توبة يا سال جلالي وعمري ناقص في كل يوم وذنبي شاهد كيف احتمالي إلهي عبدك العاصي أتاك مكير بذنوب وقد دهاك فإن تغفر فأنت لذاك آل وإن تطرد فما ترجو سواك. بسم الله لقد جاءكم لإلهي ولقد جاءكم يا وفاء. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وبه نستعين. ما كان محمد وما محمد على محمد محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوان سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كشري أخرج شتيه فأزره فاستغلظ فاستوى على سوقه يجيب سرى ليغيظ بهم الكفار الذين آمنوا وعملوا الصالحات مغفرة وأجرا عظيما. بما الخليفة الفازلاتي بما الخليفة الفازلاتي بما الخليفة الفازلاتي بما الخليفة الفازلاتي على وسلام البارس على وسلام البارس على وسلام البارس لطف الشيخ البازلاتي بما الخليفة الفازلاتي انصر يمينا ثم شمالا انصر يمينا
يمينا ثم شمالا ونسل الشيخ الباب صلاتي نعم الغالبة الباب صلاتي على وصل البارز على وصل البارز على وصل البارز على وصل البارز لطيف للشيخ الباب صلاتي نعم الغالبة الباب صلاتي Akiwale Abawagba Albarizi Azalati Al-Ilori Al-Alori Àmọ́ bàbá síbi kíkìyín bàbá àgbà Kọ́ládé Akómàdé tí wọ́n ń jẹ́ Lizanu Maulana Sheikh Adam Abdullah Al-Ilori fún ìlú Ọ̀yọ́. Àwọn ni wọ́n fẹ́ bẹ̀rẹ̀ wáàsí àkọ́kọ́ láàrin 30 minutes. Ina ni bàbá wa àgbà Salati ni wọ́n wọlé. Ahlan wa sahlan wa ma'alan wa marhaba bikum. Akramakumul karim. Bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فزادوا إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل يا ربنا يا إلهي اغفر لي شيخي لوري عليك في صالحين في زمرات المرسلين يا ربنا يا إلهي اغفر لي شيخ الإلوري عليك بصالحين في زمرة المرسلين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آل الله وجميع عباد الله. آمين. عليكم كلام وتجارة ومبوت سلا النبي ومحمد صلى الله عليه وسلم. nígbà tí àwọn wọlé ọ̀rọ̀ lẹ́ẹ̀kan ni mo sọ yí pé wàmá muhammadun وما محمد ma kana muhammadun ما كان محمد ala muhammadin على محمد محمد رسول الله. محمد رسول الله. ọ̀rọ̀ mẹ́rẹ̀ẹ̀rin yẹn ni ó ní ìtumọ̀ tí àwọn onímọ̀ sì ti ń ṣiṣẹ́ lórí rẹ̀. Ìdápa nẹ́bí lọ́nà mẹ́rẹ̀ẹ̀rin yẹn صلى الله عليه وسلم. àti tí ń jẹ́ ìtumọ̀ ìbéèrè àti ìfihàn pé ta là nẹ́bí. Rọ́bà kẹ́sì kẹ́gẹ́ fún Adé Muhammad. صلى الله عليه وسلم. Lẹ́yìn tá a kí Ọlọ́run kí òṣìṣẹ́lá nẹ́bí wa Muhammad. صلى الله عليه وسلم. Atọ̀rọ̀ ìkẹ́ ìgẹ̀
fún gbogbo àwọn sọ̀hábà ní Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo àwọn tábìí ọlọ́kùn bá yọ́nú sí wọn àmín. gbogbo àtọ́gbà lọ́dọ̀ ní Muhammad. sallallahu alayhi wa sallam. káàkiri gbogbo ìlú àti gbogbo ilẹ̀ ayé àmín. àlékún nǹkan ọlọ́run àti gẹ́rẹ̀ ó bá gbogbo àwọn ìlànà kíní kejì kẹta tí bàbá àgbà Mọ̀lánà Sheikh Adam Abdullahi Al-Alori rahimahullah. wọ́n ní wọ́n sọ pé bá náà ni Islam ti ṣe kalẹ̀ nílẹ̀ Yorùbá yìí gbogbo àwọn oníwírìdí ọlọ́kùnrin bá yọ́nú sí wọn àmín. lọ́dọ̀ àwọn onítàríkà ní gbogbo ilẹ̀ Yorùbá ti kọ́kọ́ di ìlú ìmọ́lẹ̀ wọ́n sì ń di ìlú ẹ̀sìn kú nínú àṣà gbogbo àwọn ẹni ìṣáájú náà ọlọ́kùnrin kó bá yọ́nú sí wọn. àmín. tí a bá ń tọrọ fún wọn ní àti ní ipa pé àti tó ní àgbẹ̀kẹ̀lé àwọn ẹ̀jẹ̀ wọn ní kójókòó bàbá gbẹ̀dẹ̀ àṣàlẹ̀ àti ọlọ́kùnrin bá yọ́nú sí wọn. àmín. bá ọlá bá ká Sheikh Abdulkadir wọn jù ọlọ́run. gbogbo àwọn àpá wa bàbá àgbà Kọ́ládé yọ́nú ọlọ́run àti kẹ́ ọlọ́kùnrin mọ́ bá bàbá. àmín. gbogbo tí a fi kí wọn yìí kí ẹ ṣe pé ara fún wọn wọ́n tó bẹ́ẹ̀ wọ́n sì ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni ìkẹ́ ọlọ́run kó máa bá wọn àti gbogbo àwọn àpáwádà papọ̀. àmín. máa kí àwọn tí wọ́n jọ ṣe pẹ̀lú oríire bàbá àgbà ọlọ́run kẹ́mi ọlọ́run kó bá yọ́nú sí bàbá radiyallahu ta'ala radiyallahu ta'ala anhu. ọ̀rẹ́ tí bàbá àgbà ọlọ́run kẹ́mi sọ náà ló ń ṣiṣẹ́ yìí. ọ̀rọ̀ méjì náà ni màá sọ ayadakumullah. nítorí àsìkò àmọ́ ká kí gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí lára gbogbo wa tá a fi soríire ọlọ́run wọn ti kí wọn salamun alaykum bima sabartum. salamun alaykum bima sabartum fa ni'ma uqiba ad-dar. tí wọ́n ṣe àfaradà wọn tí wọ́n fi yí ayé tó fi dà báyìí láì rí nǹkan kan jẹ́ ń bẹ́ẹ̀ láì rí nǹkan kan jẹ́ àwọn èèyàn ṣiṣẹ́. salamun alaykum bima sabartum. wọ́n sì ń bẹ lágboolé wọ́n sì ti dà ti gbogbo ayé tán. ọba àgbà Kọ́ládé àwà nígboro ńjọ́ kan wọ́n ló di ọdún kan táwọn ará Amẹ́ríkà sílẹ̀ àwọn bá ọ̀rẹ́ àwọn absalami ọlọ́nkẹ́mi èyí tẹ̀yìn ọmọ nínú àwọn ẹ̀tọ́ ọ̀rọ̀ ń bẹ níkùn yìí. ayadakumullah. kí gbogbo wa náà lọ ṣe wọ̀ á gbọ́lájú àwọn tó bí wa gbọ́lájọ wọn. ayadakumullah. salamun alaykum bima sabartum. salamun alaykum bima sabartum. bàbá ni mo wá. fa ni'ma uqiba ad-dar. wọ́n ní bó lágbè kínní yìí àwọn wájọ ń sọ̀rọ̀ wọ́n ní bàbá ọgbọ́n ọlọ́nkẹ́mi wá sọ fún wọn yìí pé Hájì Kọ́ládé ní tí wọ́n fi rán wọ lọ́gbà kó polówó ọjà tá a bá sì ti polówó ti kú òní kọ̀rọ̀. ayadakumullah. mo ò fi rémi kémi polówó àfẹni ọba mọ̀ pé nǹkan yẹn ń bẹ lọ́dọ̀ mi. dandan ni kẹ́yìn polówó yìí ni wáàsí tí bàbá wàá sinmi rẹ̀ wọ́n bàbá Ọlọ́run lọ sọ fún àyí pé dandan ni sẹ́yìn àwọn gbọ́dọ̀ polówó. wọ́n fi fẹ́ bára wọn lò wọ́n sì fi tútù àti dáadáa lélẹ̀ fún wa. gbogbo tá à ń ṣe hànàhànà kì í àwọn fi òdodo lu ayé. ayadakumullah. Ọlọ́run kó bá kẹ́ bàbá àgbà Ọlọ́run kẹ́mi. àmín. Ọlọ́run kó bá yọ́nú sí wọn. àmín. èèyàn tọ́lọ̀ ń bá fi wọ́n hàn ní ó mọ̀ pẹ́ ní ńlá níjọ́ Ọlọ́run kẹ́mi. nígbà máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ nígbà tí màá fi dé pẹ̀kọ́ ọ̀rọ̀ mi máa sọ nǹkan kan tẹ́yìn bá túlẹ̀ tẹ́ bàbá. ayadakumullah. àmọ́ mò ń sọ nínú ọ̀rọ̀ mi tí mo fẹ́ fi jẹ́ kí ó jẹ́ yí pé tá a bá péjọ báyìí kíní yọ ọjọ́ tàná o èsì náà ń kírun ìjà àwọn tó bí wa èsì náà ń dọ̀tí ó kọ àwọn tó bí wa. mọ̀lá rẹ̀ ayadakumullah. kíní yìí mọ̀ tí ń bàjẹ́ lọ ó sì yẹ ká bára wa wí o. tákàdá ló kù lọ́dọ̀ ẹlòmíì àgbàkà àwọn tó bí ọ ti yọ àṣírí kò mẹ́ torí pé òun ló bí wọ́n ṣe lò ó tákàdá ló ń kó kì í. wọ́n jókòó wọ́n ṣe sùúrù ni
nígbà tí mo bọ́ iná mo ṣẹ̀ṣẹ̀ change topic tí mo fẹ́ sọ níbí yìí pé torí pé ọ̀rọ̀ kan tún lù mí yìí pé wọ́n tún kó àwọn àfa kan bì kan kí là ń wá kí. ìyẹn ló jẹ́ jẹ́ gbogbo tí mo kọ tẹ́lẹ̀ abala mẹ́rẹ̀ẹ̀rin ni mo kó sápò yìí mo wá ní màmá wọ́ ọ̀rọ̀ yẹn káàkiri sọ́yẹ kó rí bẹ́ẹ̀ fa abala sọ́yẹ kó lè rí bẹ́ẹ̀ kí ni ń lé wa gbogbo àwọn tó bí wa dáhùn sọ̀rọ̀ ní aláàtàlá ní fún wọn kó níbi wọn wà tí wọ́n bá sì sọ̀rọ̀ tí wọ́n búra sí níwájú Ọlọ́run yóò sì rí náà wọ́n wí hàn kí làwọn fẹ́ gbà wájú Ọlọ́run nísìn lóòótọ́ làṣírí ń bẹ àwọn tí wọ́n ń pè láṣírí kọ̀rọ̀ ló wà èsì tá a tú tà gbogbo táwọn ẹni Ọlọ́run fi ń ṣàṣírí èsì tánu wo òbò sáà tí ìṣètò gẹ́fẹ̀ rí ni àmẹ́gbà tánu wo òbò gbogbo tí wọ́n bá pè ní sírù bàtúmù ni ntí wọ́n fi ṣe àti ntí wọ́n fi ṣe ni ìpamọ́ gbogbo ẹ̀ wà. a ti bàjẹ́ o sì tẹ́ bá ṣe pé orúkọ yẹn jẹ́ collective now so pé àwọn àfa ó yẹ ká ṣe mítìnì tá a fi yọ kù lára wa. ẹ̀yà dẹ́kun mọ́ lọ. àwọn tó bí wọn ò rí báyìí gbogbo ń tọ́ kàlákàntì ògùn tọ́ wá sọ̀rọ̀ àrẹ lórí ibùjẹ́ bí mú ọkì yìí ṣẹ́bí lè lọ bá wọ́n ní báwọn àgbàlagbà títí wọ́n ṣàṣírí àwọn bàbá yẹn náà wọ́n sá amẹ́nìkan kan ọ̀gbọ́ wọ́n dẹ̀rù jẹ̀jẹ̀ lọ́dọ̀ ọba wọ́n dẹ̀rù jẹ̀jẹ̀ lọ́dọ̀ ìjọba. kí mo pè é. ẹ̀yà dẹ́kun mọ́ lọ. wọn ò bí jọbọ òun re wọn ò bọ́bọ òun re lọ́dọ̀ wọn wọ́n sì sa gbogbo nǹkan táwọn kò kì í. ẹ ṣe tẹnu wo òbò kí wọ́n ti fi wọ́n tó ń rò kì í. nínú àwọn ọ̀rọ̀ tó ti lọ tó pé ọyẹ káwa náà kọ́ra wa lọ́rọ̀ nìyẹn àwọn ìmùlẹ̀ lọ́dọ̀ wọn wà ní ẹjẹ́ kọ́ra wa lóòye o torí àti ìrìn àjò àwọn ti kọ́ra wọn lóye àṣírí ẹ̀dẹ̀ bò lọ́dọ̀ wọn kí ló dé tó bò lọ́dọ̀ àwọn àfa ká para wa mọ́ ká sì sọ̀rọ̀ ara wa fúnra wa. mo sọ mo ní ọ̀pọ̀lọpọ̀ ti balẹ̀ wọn jẹ́ kó lè fura sọ bí wọ́n mọ ọmọdé wálé kí oyin mọ́ àléébà ni ó ń jọ lọ títí àmọ́ mélòó ni wọ́n sá wí mọ́. sírísì ń bẹ lọ́dọ̀ àwọn tó bí wa àmọ́ tí wọ́n fi ṣe ìpamọ́ ló wà kí wàhálà wa ní ìsìn àti mélòó wọ́n ti fún ọ ní ìsìn tẹnu rẹ̀ ń jò bòròbòrò ní ìsìn ọ̀rọ̀ ọwọ́ pápọ̀ rẹ̀ tí ń ṣe nǹkan ló ti rò ó kì í yé o. ìdí ìṣe yẹn ẹnì kan ò ní gbàsírí àbọ̀ ọ̀bá sọ. à ń tẹ̀kọ́ bọ̀ níjó ní èmi àtàfà yìí náà ni wọ́n bá sì dá wa dúró epo ṣe dírẹ́sì yìí náà ni o tafsir Jalalaini tafsir tí mo kọ́ lọ́wọ́ láwọn mùjálà tí mo lọ fi ṣe lẹ́kṣọ̀ ní MITP ní gbẹnu báàgì sọ́yẹ́ kéèyàn dárú mi dúró fún kírímínà wọ́n wá dá àfihàn wọn tún gbogbo báàgì yẹ́bẹ́yẹ́bẹ́yẹ́bẹ́ ẹnìkan wọn sọ wípé ẹ dáṣẹ́ wù lọ ní mélòó wọn tá a ti jẹ́ tẹ́ńbẹ́ gbọ̀ngàn. La ilaha illallah. oyè sẹ́kìnì kan lórúkọ ọlọ́pàá yẹn wọ́n fẹ́ bínú àmọ́ ó ní ẹ dákunjọ mélòó wọn ti mẹ́ kọ́sítọ́dì wa. ó dẹ̀ wọ gbogbo báàgì wa kò sí nǹkan kan bẹ́ẹ̀ ó sì yẹ kọ́ bá tíà mo wá retí pé yóò fọ kápù ẹ̀gbẹ́ torí tíà kan bẹ tí mo wé mazala sí ni kùrìsíyù là á fi wé téèyàn bá sì ti wé tíà kùrìsíyù ọ̀sán palawọ pírọ́blẹ́mù yìí pé a ti bàjẹ́ wọn ò lè rí kíní yẹn kẹ́rù bá wọn mọ́ sáà gbọ́dọ̀ pàtí àláwọ̀ ni alẹ́ ló tíra tá a palawọ ẹ̀yìn ọ̀ fipá yẹn àdẹ̀bí bá nǹkan bá jẹ́ tá a bá fi inú ọkọ̀ kọ́kọ́ mẹ́lẹ̀ àsídẹ́ǹtì tá a bá fi ara kéwu ọmọ wù wá sẹ́yìn bẹ́ẹ̀ bí tí wọ́n mẹ́ta wá dúró ni àmẹ́gbẹ̀tẹ̀ yìí kẹ́ ti bàjẹ́. ẹ̀yà dẹ́kun mọ́ lọ. يا أيها الذين آمنوا من ارتدى منكم عن دينه بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا سورة المائدة ما يرتدى منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبه ويحبونه أذلة على المؤمنين عزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم.
ọlọ́ni rí ànábì يا أيها má الذين yà tẹ̀lé mi آمنوا sọ fáwọn ọmọ mi ní ẹni ọ̀sìn rẹ bá bàjẹ́ látọwọ́ rẹ̀ á kó àwọn míì wálé yìí sẹ́ ẹja àbá tó kán lé yín mọ́ náà ní nìsín. ما يرتد منكم عن دينه ẹni tó bẹ́ẹ̀ lè gúrí tó fẹ́ sí rẹ̀ ṣeré òfìsà tẹ́tẹ́rẹ́ ní débi yìí pé wọ́n ń pè ẹ̀ nílé yìí wọ́n ń pè ẹ̀ sí ìjọ tí bàbá rẹ̀ dálẹ̀ tó o sì ń jalè fà lórí rẹ̀. ما kò lè bàjẹ́ يرتد wọ́n bọ̀. منكم عن دينه mo sọ fún wọn nínú àṣírí àwọn àṣírí ńlá tí ń bẹ àwọn àgbàlagbà ló ní ọ̀rọ̀ ni wọ́n ṣe lèlè àárìfínà kùlùbù yárìfúnà bìyà nùrọ̀ láì. ليعرفون قلوب يعرفون بها bàbá àgbà ọlọ́kẹ́mi bàbá àgbà kọ́ládé àti bàbá àgbà sẹ́wù mustapha àsílẹ̀ nílẹ̀rọ rahimahullah àti bàbá àgbà yáyá lọ́sọ ní lẹ́jìgbò wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ tẹ́ yọjọ́ rẹ̀ ẹ̀jẹ̀ wọn ṣàṣírí kan gbogbo àwọn ẹni ọlọ́run yìí wọ́n máa ríra wọn wọ́n sì máa kí ló kù kí ni wọ́n náà ń sà lọ́wọ́ kò rí báyìí tiwa ló lù sí gbogbo lóńgà tó ń sọ yẹn làwọn náà ti mọ̀ wọ́n ti mọ̀ fún àjàsẹ́ni tó bá ti ní rọ̀ wọ́n ti dá àmọ̀ tẹ́ ti bọ̀ gbogbo wọn táwọn wí yẹn à ń fi adẹ́tàkútẹ́ àdẹ̀bùyẹ pẹ̀sẹ̀ ẹ̀rí pa àti kẹrin kó lọ́gbọ́n ọ̀nẹ́rìbù láti máa sọ fáwọn kan níjó oní yìí pé inú òun dùn láti báwọn ẹgbẹ́ yẹn ṣe àwọn àfáà ni wọ́n dẹ́gbẹ́ yẹn lẹ̀ ọ̀nẹ́rìbù yìí náà ni akíkómi ó nínú òun dùn láti máa báwọn ẹgbẹ́ yìí ṣe tí wọ́n jà lálàáfà pẹ̀lú rí àjò tó ń kiri níjọ́ tó ń ti ń bá wọn ṣe pé ó dàbí ẹ̀kọ́ àwọn bàbá àtànẹ́mì nítorí pé wọn ti rìn kan rú àwọn tí ọ̀dọ́ tànẹ́mọ́ sẹ́ńtọ́rí pé mi ti kiri ọkọ̀ tí mi ti kí pẹ́ àtijọ́ àná ìyá kẹrí mi rẹ̀ ìtún ṣe bàràdà lọ́dọ̀ àwọn ọlọ́kọ̀ ìpè lọ́dọ̀ mi jò ní ń gbọ́ ọlọ́kọ̀ lórí wọ́n wọ́n ẹ̀rọ pa ọ̀rọ̀kọ̀ àbí àṣekèsí wọ́n wọ́n ẹ̀ ló ṣe. bọ́dọ̀ ń bá mu wọ́n làwọn tóbi wá jókòó tì. ما يرتد منكم عن دينه ọlọ́run tó bá tẹ́tẹ́ andinihi amílátìhì anṣẹ́hìhì àbíhì ẹni ọbẹ̀ ẹ̀ lè yẹsẹ̀ kóńbi ẹ̀ bàbá rẹ̀ fẹsẹ̀ sí tó yẹsẹ̀ kóńbi ẹ̀ sí fẹsẹ̀ sí yàtọ̀ láwọ̀ bí ká فسوف يأتي الله بقوم يحبه ويحبونه bàbá kan já ó ní wọn ò kó ọmọ wá sọ́dọ̀ òun kí wọ́n máa parí kéwú kùránì náà máa parí lọ́dọ̀ rẹ̀ èmi wá bá dá sọ̀rọ̀ yẹn lọ́dọ̀ òun bí ọmọ kéwú yí pé kí ló dé tàbí ẹ̀kẹ́ kùránì tẹ́tẹ́ ẹ̀kọ́ ọmọ sọ́dọ̀ rẹ̀ ó ní mi nǹkan kí wọ́n dirú àpá yẹn ni. Allah. ọdún àbí ẹ̀ ti ṣe wòlímà lọ́dọ̀ rẹ̀ àmọ́ ọmọ yìí ti dàgbà wọ́n ti fẹ́ gbọ́ mi nǹkan kí wọ́n jọrú àpá yẹn kí wọ́n lọ ké níbòmí. sẹ́ẹ̀rí bá a ti dà sẹ́ẹ̀rí bá a ti dà sẹ́ẹ̀rí bá a ti dà àwọn tàbí kọ́ ọmọ nǹkan nu o. mo wá sọ mo láwọn bàbá wa mẹ́rẹ̀ẹ̀rin bàbá sàlámì ọlọ́nkẹ́mi bàbá sàlámùdíìnì kọ́ládé bàbá mustapha sílé bàbá àgbẹ̀yà yálẹ́yẹ dìgbò wọ́n wá tó mẹ́fà bá èmi ń bẹ ní ilé lọ́dọ̀ wọn nígboro ìjọ kan àṣẹ tọ̀sírì tá a bá ti wà ní ọlídé á lọ sínú lọ́dọ̀ bàbá á máa ṣe tọ̀sírì wọn máa kọ́ wa àwa ṣe tánjọ́ kankan àwọn èèyàn ti lọ ókè mi ó ku alájà tó lè wá bí alálùkùrá ní ọlọ́kùn bá kẹ́ wọn àwa jókòó bàbá wa tú àyà fún wa lórí ọ̀rọ̀ Suratul Naml dábì mọ̀ fáwọn ẹni ọlọ́ọ̀ni nǹkan wọ́n sì fi pitú wọn ò ní fẹ́ pọ̀lọpọ̀ hàn wọn ò fi hàn ìwọ lọ wẹ́wàá kú wa wọ́n ní bàbá wa yáyá yìí ọ̀kan nínú àwọn tọ́jọba àwọn ọba ẹ̀kọ́ bá pọ̀ lẹ́kọ̀ọ́ ẹni yẹn sì ṣe dáadáa sí wọn àmọ́ nítorí pé ẹ̀gbọ́n rẹ̀ kò kàwé wọ́n fọwọ́ rẹ̀ bọ ìwé ọ̀ràn lọ́ba di kéèsì ẹni yẹn wà ń bẹ ní police station láti wọ́n ń gbé lọ wọ́n ń gbé bọ̀ wọ́n ń gbé lọ wọ́n ń gbé bọ̀ bàbá Kọ́ládé ní níjọ́ náà pé áyàtà ké yìí bàbá yín Ọlọ́run kẹ́mi ló ní àṣírí tá a sàǹjọ́ náà lọ. Allah. ẹ pé bó wọn ti pè é akéèkéwu débi yìí pé Ọlọ́run sọ fún anabi Sulemana yìí pé ayukum ya kí ní ibẹ̀ àṣìyà akọ́bẹ̀rẹ̀ àyà àtún ní mùsùlùmí tani ọlọ́ba ń gbé àga Bìlíkísù wá nílẹ̀ Sàbáìsì Ethiopia tani ọlọ́ba ń gbé wá kí wọ́n tó dé torí pé gbogbo tọ́lọ̀ ń fún anabi Sulemana ó fún láṣẹ lóòótọ́ ó fún ní ìrìn àṣẹ kánẹ́kò tó ló lọ Èkó ọgbọ́n Ayadakumullah. kùdùwù asáru wà lọ́wọ́ asáru Suratu Sàbáyì pé tí Sulemana bá lọ fa èrè tí ẹ rìn lóṣù kan tẹ́ ẹ máa bọ̀ tó tójú oṣù kan tójú oṣù méjì àárọ̀ sálẹ̀ náà Ànábì Sulemana lọ yóò dé náà nìyẹn àmọ́ lòun ò fún ní àṣírí ọ̀kàràn balẹ̀ nkégijá gbogbo ayé ní orí Sulemana tí bá ń lọ láfẹ́fẹ́ lóòótọ́ ni yóò ya àmọ́ kó débẹ̀ kó wọlé kó mú nǹkan ká mẹ́mọ̀ pé èèyàn ló mú kó ṣe nǹkan wọn ò rí ọwọ́ ń béèrè lọ́wọ́ àwọn èèyàn pé talẹ́ni tó láṣìírí bàbá ń tú fún wa ń jọ́nà lọ́hùn wọ́n gbẹnu bàbá mi sọ wọ́n ní nígbà tá a wá débẹ̀ yìí pé kí ló dé yàyà wàhálà yìí látijọ́ yìí asílẹ̀sì sọ̀rọ̀ kan láàárọ̀ yìí pé
ṣé àwa ajá fáàmù ni Allahu ẹ máa wo akbar. ibi tí mo ń bọ̀ ẹ pẹ́ radiyallahu ta'ala ni o. Radiyallahu ta'ala anhu. bàbá wa àgbà sílẹ̀ sọ yìí pé sáwọn ọ̀wá ajá fáàmù ni téèyàn kan bẹ lára àwọn tíjọba wa ń dà láàmú tó báyìí wọ́n ní bàbá ọgbọ́n ọlọ́run tẹ́mi ní ajá àfà ọlọ́run sì kẹwọ́ sì fún wa ní nǹkan wọ́n lọ mú aṣọ funfun wa Ayadakumullah. ó dá mi lójú pé níjọ́ tí wọ́n ní wọ́n ń sọ̀rọ̀ wọ́n ní wọ́n láwọn gbà lọ́wọ́ bàbá kan lágboolé kan ní Ìlọrin ni ẹ bàbá ọgbọ́n ọlọ́run kẹ́mi ẹ pé àmọ́ ẹni tèmi mi yà nìyẹn o olùsí ọlẹ àṣírí ilé bàbá mi n ò filẹ̀ bàbá rẹ olódodo ni tọ́ba wo ìsàlẹ̀ àṣírí wọ́n sọ wọn pé lọ́dọ̀ bàbá kan ló ti dé ni Ìgbàwọ́ ọ̀rọ̀ ni. àṣírí ilé bàbá rẹ wo. wọ́n ní bàbá sílẹ̀ sọ wípé sáà wá ajá àfa àmẹ́ni bàbá ọlọ́run tẹ́mi ní àwọn ajá àfa o ọlọ́run sì bẹ lọ́dọ̀ wa kí wọ́n lọ ra aṣọ púpọ̀ pa mẹ́wàá wa wọ́n wá ra aṣọ púpọ̀ pa mẹ́wàá dé wọ́n wá láti níyàn ọjẹ́ méjì wọ́n wá fi òwú sílíkì wé àṣírí kan bẹ tí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ọmọ fọ́ọ̀bù bàbá ọlọ́run tẹ́mi lónìí kò sí ti just pírẹ́sà fẹ́ni bẹ́ẹ̀ ọ̀pírẹ́sà wà ní o ó fẹ́ bímọ lọ́wọ́ àjògbòǹgbò ọ̀pírẹ́sà wà láì kò gbọdọ̀ sọ pírẹ́sà Allah. ẹ̀ dórí wàhálà àkójọ ni bàbá ọlọ́run Ayadakumullah. tẹ́mi lónìí ọdọọdọ tí wọ́n ń gbòòrò àmọ́ bàbá ọlọ́run tẹ́mi bàbá kọ́ládé ló tọwọ́ ẹ̀wẹ̀ dọ́dọ̀ àwọn. wọn ò ní fún ọ ní nǹkan gidi wọ́n lọ́lọ́ wọn bàràǹdà tó ń wó kí. ما يرتد منكم عن دينه wọ́n ní bàbá ọlọ́run tẹ́mi wá ṣe kínní náà yí pé nígbà wọn á ṣe ákìmì tán wọ́n ní ta ni ó wà fara rẹ̀ kalẹ̀ tá a fẹ́ okọ̀ ọlọ́run torí pé iye táwùsàn báyìí ìyá àdàdí báyìí ni bàbá kọ́ládé lè mi lè jókòó tá a fi yọ ẹ̀rọ ọlọ́run kú wọ́n wá ṣàìsẹ́ náà láti wọ́n wọn sáà fún nínú àwọn oníṣàábì a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láago báyìí iye aago tá a bá bẹ̀rẹ̀ yìí ni iye aago tá a gbọ́dọ̀ sinmi rẹ̀ níjọ́ kejì àmẹ́nì kankan gbọ́dọ̀ yájú ríra wọn. Allahu akbar. wọ́n wé tíra náà jẹ́ méjì èyí tí wọ́n wé tó tóbi tí wọ́n fi sábẹ́ aṣọ funfun yìí wọ́n wé lówù sídìkì wọ́n wá wé èkejì tí wọ́n wé nì ni wọ́n wá sọ sórí tẹ̀sùbá àwọn wá díjú láwọn wọ́n yẹ tó ń tẹ́bí tó ti wàhálà tẹ́bí níjọ́ kejì fáìlì ẹjọ́ tí wọ́n ń pẹ́ ń bẹ lọ́wọ́ kìnnìkan kọ̀mísánná kìnnìkan fáìlì ẹjọ́ níbi tó wà sí torí tébù ní yàrá wọn. Allahu Akbar. fáìlì kéèsì ṣe tí wọ́n ń sàtẹ́lẹ̀ ní yí pé kẹjọ dàrú lónìí kẹjọ dàrú ẹdú kẹjọ dàrú lónìí kẹjọ dàrú lọ́la fáìlì ẹjọ́ yẹn tí wọ́n lé nìyí sáyẹ̀nsì pé ní ọ̀sọ̀dẹ̀ lẹ́wọ̀n ipò lọ́wọ́ gan wọ́n bí ọlọ́run ọba wọn gbé wọ́n bí fáìlì yẹn dẹnu ilé bàbá ní fáìlì bàbá mi ló ń sọ bẹ́ẹ̀ fún mi pé bàbá ọlọ́run kẹ́mi ló dé làásìrì yẹn pé àwọn gbà lọ́dọ̀ bàkátà ni wọ́n pelé náà ọlọ́run ṣe mọ́ rántí Ayadakumullah. pé bàbá kan làwọn ṣe ibi mọ́ fún ní bàkátà ló pa wọn láṣìírí yẹn yìí pé kò síbi tó lè wà Sùlẹ̀mánà ni wọ́n fún láṣìírí yìí kọ́ lọ ibì kan kó yára àmọ́ kò lè débẹ̀ kó gbé nǹkan wọn mọ̀mọ́ pẹ́ta ló gbé ọlọ́run á fọmọ ànẹ́bí Ádámù táwọn ẹ̀sà ànẹ́bí ọlọ́run ṣé tí a bá fún wọn ní ìsìn ọ̀yọ́ máa jalè kí kọ́ Àǹtí òbí sọ lágbára. a fún wọn ní ìsìn ọmọ jalè kí èmi ń ṣe ànàkùnmùlà ń ṣe ànàkùnmùlà kíni tata kan tójú àwọn tá a tó yẹ àwọn ọ̀fọ́n bù lọ́dọ̀ àwọn tó bí wa o ìní wọn ò fi fi nǹkan gidi lẹ̀ fún nǹkan kù lọ́dọ̀ àwọn àgbàlagbà ó kù nínú wọn. ọkàn bá ní wọn ní àwọn àpàm ìwé náà ni wọn ní náà ní láti bí ọdún márùn jẹ́ kí n yanjú kéésì jẹ́nlọ́jọ́ ń bọ̀ wọn ní ọ̀ya ẹ yí ẹ fa sọ yí ẹ wá lọ dáná sun ẹ lọ kéésì kẹgbẹ́ tó ẹ fẹ́ tiẹ̀ rí ìwé tẹ́ ẹ sẹ́yìnsì tí a fi lẹ́ ẹ dáràn lóòótọ́ náà ẹ fẹ́ rí gbàwó dẹ̀ rí ìwé fẹ́ ẹ jẹ́ kí bàbá yìí máa lọ látijọ́ yìí ẹni tó wá mọ̀wé nínú wọn tó jẹ́ rẹ̀ ájìyá yá wa sọ yìí pé wọn ò ní lọ nítorí pé ẹ ti dà wọ́n láàmú wọ́n tún gbọ́dọ̀ sanwó kan wọ́n tún wá sanwó fáwọn àwa. àṣírí ń bẹ lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run wọ́n rẹ̀ wọ́n bọ̀ akẹ́kọ̀ọ́ wọn rẹ̀ wọ́n rẹ̀ kí ni wọ́n wá rò pé àjà àfà nítorí ìjẹkújẹ wọ́n rò pé àjà àfà nítorí ìlòkulò ẹ sọlé bàbá olókùn mi náà sọlé bàbá aláàdọ́ta aláàdọ́ta tó jìyà títí òjò wa rọjò kó wọlé bàbá ọwọ́ onúlé àwọn bàbá aláàdọ́ta ẹ jẹ́ n sọ díẹ̀ nínú àwọn tá a fẹ́ jọ àwọn tó bí wọ́n báyìí kí wọ́n rìn tọ̀ bọ́lá wa máa gbé ní ìsìn odidi ohun àṣẹ àfáàgbà táwọn tó ṣe àwọn àfáà rẹ̀ sì ní sàlámì máa lọ lé ni bàbá bẹ́ẹ̀ ló máa lọ lé àwọn ọmọ tí mò ń sọ àwọn tí wọ́n ti ń ṣe dáúlà ní Kútọ́nù bàbá àdọ́ta àwọn tí ń ṣe dáúlà ní Kútọ́nù wọ́n wá wọlé mọ́lúdì kan lọ́dọ̀ bàbá ọ̀gá lámúnigun wọ́n kó adìyà wọn fún mọ́lúdì bàbá wa ń sọ wọn yìí pé bó ni Kútọ́nù náà láwa Kútọ́nù bíi bó ọjọ́ mo ní ọlọ́
iṣẹ́ ń bẹ tá a fi ó ṣe ó sì àtọwọ́ tí ń rí àti gbogbo ẹ̀ bàbá náà ta ṣe pa gbogbo ẹ̀ tì ọwọ́ awálé ọwọ́ abẹ́rẹ́ alùmọ̀ngìrì kò sí sí owó mọ́ mo á fẹ́ sọ pé òjò wa wọlé lọ́dún kan mo lá mọ̀ wá gbé tó ẹ̀yin ọmọ kí ó tẹ̀yìn ti ní yàrá ẹlẹ́yà wọn lọ sún ní oníbúlà tó di ilé oníbúlà ní ọwọ́ adó oníbú ọ̀la àbẹ́rẹ́ka bàbá aláàdọ́ tà náà ni ewo la wá ti yè ilé wo la yè èèyàn wo la yè ọwọ́ ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ lọ sún ní àwọn ọmọ kéw ẹ lọ mọ sún ní àwọn kéw ọlọ́run tọrọ wọn ṣe kéètì ìyá nìyẹn wọn lọ sí rí tọyọ wọn sàǹjọ́ ní àlọ́hùn ẹbí mélòó ló ti pa wá tá a gbẹ́sẹ̀ méjèèjì tá a bára wájú èyí ó sì ń da díẹ̀ ọwọ́ abẹ́ gbẹ́sẹ̀ méjèèjì ó tó bẹ́ẹ̀ tara wájú yọ wá ṣubú ni o máa ń yẹ tẹ́tẹ̀mí kun á ń dín ní ẹni tó bá ti lè sẹ̀ sí rẹ̀ lágbàá. Àtọ́fàyà tí mọ̀ bí kò mí ọlọ́run máa wà mí wá ọlọ́run máa wọ́n tó gbẹ́sì yẹ tó gbọ́ súnlẹ̀ yé wá. ilé yìí lọ bàjẹ́. alálùmọ́mìnì. abalárọ̀ ta ni tọ̀ ayọ̀ máa lọ sínú gbólọ̀ ibi tí a kọ́fà mẹ́ta sí mo ti gbẹ́gẹ́ bá a ti gbọ́ nù tán ọ̀dọ̀ àwọn àgbàlagbà lórí mi láìkì tán ọ̀sán àwọn àgbàlagbà kọ̀ọ̀kan tí mo bá ti mi bá ṣe àwọn tó dẹ́kun inú ilé wọn lèmi máa ń wọ̀ lọ èyí ti ṣe rí báyìí bàbá àgbà tí wọ́n ń sọ̀tàn fún wa sọ pé bàbá aláàrọ̀ táwọn fẹ́ máa wá lọ sínú gbólọ̀ káwọn ọmọ lọ kọ́lé kéwù bàbá wa kán bí ọ̀rẹ́ bàbá wọn ní òjò gèfèrí olówó ní ibi tí akọ́lé kéwù aláàrọ̀ ta sí olówó ní mo lọ́mọ gbọ́ pé wọ́n lọ́ pàrokò ó bu yèèpẹ̀ ọwọ́ dùn níbi kẹ́nẹ́ kan ọwọ́ akọ́ mọ tó bàbá rẹ̀ pé lọ fún àfa yín bàbá ò wá mọ tí ń bẹ́nu yèèpẹ̀ bàbá wọn bẹ́ẹ̀ lọ aláàrọ̀ tó mọ tí ń bẹ́nu yèèpẹ̀ àwọn wá jẹ́ kí bàbá wọn dé bàbá wọn àtọkọ dé yìí pé ọ̀rẹ́ yín ó mà bu yèèpẹ̀ kó fún mi ní ó pòwe fún ọ ní ó ní sí ilẹ̀ ta yẹn tó wù ọ́ kó fi kọ́lé kéwù rẹ̀ wọ́n bá sì dé bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀ kọ́ ìfẹ́ ọgbẹ́ dáadáa yìí lọ ni àwọn òdòdó wọn bọ alọkọ àdòdó wọn bọ àní nǹkan àdòdó kò sí ní tàbí dúró dé asábẹ̀ẹ́ sí pé wàlẹ́ tí wọn bá ti bí owó àtọkọ̀ mọ́lá àbọ̀yé sẹ́ni ọlọ́run mo sì pẹ́pẹ́ owó àbọ̀kọ̀ bùgá ni wọ́n bá fi mọ̀ ọ́ ní àáfà ẹ̀ẹ́sẹ̀ kí ni ẹ̀ẹ́sẹ̀ ni ọlọ́tọ́ àlàárífínà ló kù. àlàárífínà kùlùbọ̀ yàrífúnà wá. ilé kéwù la wà ní àyàdọ́kùnrin àpúlà rẹ̀ ní ìsìn bàbá gbàtà ń bọ̀ mọ́ wọ́ọ̀rì yẹn bàbá yìí ọ̀rọ̀ tí mo plan tẹ́lẹ̀ ní tákàdá rẹ̀ ní lákòóso àmọ́ gbàtà ń bọ̀ wọ́n ní ẹ̀ tó wọ́n ní ẹ̀ kó àwọn àfa àkànlé bá dẹ̀ kí níyẹn ló ń bí nítorí bá ń bẹ́ mi programme bàbá àgbà ní yanjú nílé ló jẹ́ ń pẹ́ àwọn bọ́ọ̀lù ẹni yẹn ó pè é ọlọ́run wa mọ̀ táwọn àfa wa dà lẹ́sìn wọ́n sàn túlẹ̀ àwọn àfa kí mo ní kí làwọn náà kó ń jẹ́ ọ̀dà lẹ́sìn ṣètú ni ó di 31 years tẹ́mi tí mú máìkì báyìí mo ṣe àṣẹ wàhálà títí ọlọ́run nígbò láàjà torí mò ń lé ọlọ́run o wọ́n padà jí pè mí inshallah o wọ́n fi gbogbo ẹ̀ pè mí inshallah ọ̀kadà náà látúkù dé yìí kò tí wá lójú wà láì kò tí wá lójú. bàbá ògùn bá dó bàbá aláwàyè bàbá lé arọ ọyọ gbogbo wọn wọn ò ní mọ́tò kẹjọ kọ́ládé bá wálé tí a bá níbi ilẹ̀ ọkọ rẹ̀ ni wọ́n lò sọ́wọ́ àti wọn lójú àbí wọn sáfà kótó wa dọ̀dún tí Abíọ́lá tó rọkọ̀ fún gbogbo ìmáàmù kí wàá ni wọ́n dà wọn jọ ọlọ́run tó yẹ òtí mi lójú ọmọ bọ́ wájú ká borí ọ̀kadà ni. àlàárífínà mo ń tó láti àwọn ènìyàn ọwọ́ àdìjọ́ kan ó ti sú mi à ń ti ẹ̀pẹ́ ọ̀sàfùrọ̀là à ń ti Oǹdó bọ̀ bàbá àgbà ara sí wọn mú mi lọ o àjọlọ ṣe wá sí lọ́dọ̀ àwọn pòfẹ́sọ̀ tẹ́jọ́ rẹ̀ wọn àwọn àbọ̀ ni wọ́n pé kọ́dà nígbà tí wọ́n wá lọ Mẹ́kà látijọ́ yìí àṣírí ẹ̀ bàbá yín ń kọ́ ní àbá àgbòrò ni wọ́n ti kọ́kọ́ lọ Mẹ́kà lẹ́yìn àwọn àṣírí sálòjọ́ kọjá lòjọ́ ní àbá àgbòrò lọ́wọ́ wọ́n ní bàbá Kọ́ládé fọ́ wọn láṣìírí kan táwọn fi lọ Mẹ́kà wọ́n sì ń sàn rí bẹ́ẹ̀ kò sí lọ́ọ̀rẹ́ ni mo ní kò sí bàbá àrà sí lọ́wọ́ fún mi mo wá sa àṣírí náà tí ń sa àwẹ̀ tí ń bọ̀ ni mo lọ ṣe lẹ́tọ̀ MTV lẹ́kọ̀ọ́ ń padà dé lé wọ́n ní kíní yìí máa jẹ́ rà lákọ̀wé kankan kó bùnmi Mẹ́kà tí mi fi parí wá sí dọ́kẹ̀tà rẹ̀ mo wá wà Mẹ́kà sí sáṣà dábí máa wù àkíní kan máa wù àkíní kan gbọ̀rọ̀ ní fóònù bá dún àti mo burú mi la Ọlọ́run ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ kọ́ ẹ máa mú rẹ lọ Mẹ́kà ni. ó kọ́ náà ní 99 náà wọ́n máa ń sà ẹ̀yẹ ẹ̀sẹ̀ ẹ̀jẹ̀ àdúró èdè lẹ́yìn òní ẹ̀jẹ̀ àdúró dé ẹ̀jẹ̀ kun èyí tí mo wí mo fi ń sọ pé àwọn bàbá wa tàná wọn ò ṣe báyìí abákàmẹ́lì orin kan bẹ tí bàbá tó dé kọ kí n wá parí rẹ̀ torí pé pírọ́blẹ́mù tá a ní ò sí lọ́dọ̀ ìjọba kò sí lọ́dọ̀ ọlọ́pàá tí mú wa pírọ́blẹ́mù yẹn ọ̀dọ̀ ara wa náà lọ́wọ́
ìsásíta à ń tà yá sẹ̀límà mìíràn rọ̀dá إذا ودينك شئت مغفور أنت وعندك يا سليم من الردى بابا ودينك بابا مغفور bàbá وعندك ọkùn sẹ́jú زين méjì máa bá ń wílẹ̀ yọ kọ̀ọ̀kan. إذا شئت أنت bó bá يا fẹ́ gbáyé rọrùn tó wọ́n náà kẹ́ ọ́ ti ń bá wa kọ́ lọ. Sẹ̀límà mìíràn rọ̀dá. ó lónìí. إذا شئت أنت يا سليم من bó bá الردى fẹ́ gbáyé rọrùn ودينك مغفور وعندك ودينك زين. مغفور وعندك زين ìgbésí ayé rẹ ọdẹ ẹ̀sìn náà ó sì dá bọ́ lọ. ولا يأتيكم منك لذان kí ló dé بساعة tánú rí ògbó pẹ̀lú àṣírí náà nìsín. àwọn nẹ́gàlẹ́ tá a nìní ǹjẹ́ ń pè ní sí àṣírí ibẹ̀ náà ni pé kó jẹ́ kọ̀kọ̀. ǹjẹ́ ń pè láṣírí náà ni pé kó jẹ́ kíni kó jẹ́ kọ̀kọ̀ kò sì ti ń jíwèé fi nǹkan ṣe kí ló dé jẹ́ ọlọ́mọ púrúfù pé òun máa jẹ́yàn kí ló tọ́ ní kánẹ́bí ẹ̀bùrẹ́ mọ́ ọmọ wẹ́yẹ kí. ó máa pẹ́ ẹyẹ ń bẹ́ nù kankan tá a bá fẹ́ kí kankan yé àmọ́ pamọ́ kọ̀ sọ fáwọn ànẹ́bí mi ọ bùrẹ́mọ̀ wá wò pé ọyẹ kọ́ lọ́mọ pàṣírí kan bẹ́ẹ̀ kọ́dà ìwọ nìkan ni lọ́nu gbó kò sáré pírásì tètè ẹyẹ bẹ́ẹ̀. ولا Àwọn ìwà lo يأتيكم ìfarabalẹ̀ منك sẹ́kọ̀ọ́ wọ́n ti lo لذان igun ni. بساعة wọ́n máa ń lo igun pa. أيدكم الله kí ló dé ń jẹ́ tara àyùbọ̀ ìyá tọ́lẹ̀ sọ fún yín pé omi eléyìí báyìí láṣẹlẹ̀ ajọ́ pé wọ́n máa lo omi wọ́n máa lo báárù. أيدكم الله kí ló dé tí wọ́n kọ́ wa nípa ọ̀nà báárù kò tí bẹ́ẹ̀ ló wọ òbò. odò èèyàn ṣe Odò ẹ̀rẹ́kùn wíwẹ̀. yẹ́sì báárù. أيدكم الله Ànábì mẹ́rin lọ ìrìn àjò wọn láyé báárù ni Ànábì Mùsá gbogbo tí ọba wẹ̀ láyé báárù ni lóde báárù Ànábì náà sì sọ nípa àgbàdàkà tí mẹ́ báárù kí wọn wàhálà tiẹ̀tiẹ̀ lé wa kí lóró nítorí bá lórí òbò. láyé tẹ̀ka mi kan lè dání dàmí lọ́wọ́ bá. ولا يأتيكم منك لذان بساعة فكلك عورات وللناس ألسن ọ̀sẹ́ni tí ò lè wí àwọn tí ní èwì tí wọ́n ni. ọ̀wá gbogbo ọlọ́pàá náà tí ọlá ayẹta ṣé wọ́n ayẹta bẹ nínú iṣẹ́ ọlọ́pàá ni wọ́n dọ̀dọ̀ wa náà ni. gómìnà tó wá ní ẹ máa kó gbogbo àwọn kíní ni kó yá àlùbáríkà wa àfa àtọwá bá nu lẹ́kọ̀ọ́ mẹ́ sọ́mọ dáhùn fi ṣe gàrí yàn kiri. bọ́tẹ́lú wo ògbò wọn kì í sọ àwọn àgbàlagbà kì í sọ àwọn àfi gàrí rẹ̀ sí àmọ́ wọn náà ló tẹ pé kìnnìkan tabari láàmù kìnnìkan tabari kìnnìkan àwọn tí wọ́n máa ti já láàmù wọn ti já sí wọ́n gbé oníjọ́ kejì. ẹ̀sọ́ èdè farabalẹ̀ ẹ̀sọ́ èdè sọ gbogbo èdè táwọn yẹn àwọn yẹn ti mọ èdè ṣebí arábíkì ni tẹ́sẹ̀ òde ò lè ṣẹ̀ṣẹ̀ kí kó tó mọ àwọn èdè míì. bàbá àṣìṣe adéwọ̀nyí ọlọ́kọ̀ọ́bà akẹ́ adéwọ̀nyí lẹ́kọ̀ọ́ yẹn ni àbẹ̀lẹ̀ kó ní 94 bàbá wa ní ká lọ ṣe kùránì fún wọn bàbá wa ṣe kíní kankan àjọ náà mẹ́sídìsì wọn wọ́n sì ti kó gbogbo wa ká máa bọ̀ wá sódò àrùwá sàdúrà èmi bá dúró múná ó ọlọ́run tẹ ṣàánú wa pẹ̀lú àbáyílù yìí sọ̀yọ́ wọn fáwọn akẹ́lówó ta sí ni bàbá ní ọmọ mi ń ṣe báyìlù o tẹ́mi ọmọ pẹ̀lú olówó ni kó wọ́n lè gbọ́ ọ̀rọ̀ tó ní rìsíìtì ni ló jẹ́ kí n dákọ̀ wọn. Alhaji wa Kọ́sìmù tó ń tẹ̀lé síbi mọ̀ mú ní sẹ́ bí wọ́n bẹ́ẹ̀ mẹ́ Alhaji Abdul aláwọ̀ yé bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ yẹ bí wọ́n gbogbo ọ̀rọ̀ yìí àwa 14 ni bàbá Páládé ká lọ sí kúrọ̀ ẹ̀fọn èmi wá ẹ bá wà kẹlu ká gun ta sí báyìí lódò àrò nílé wọn bí mẹ́sídìsì náà lẹ́ẹ̀fẹ́ fi fún gbogbo ọmọ kí ni ọlọ́sà sànù wa pẹ̀lú àbáyé lù yìí bàbá ni ọmọ ìyá mi mọ mo túmọ̀ rẹ̀ ń ṣe báyìí lù ń gbọ́ náà lákòjọ mélòó làmọ̀ tọ́ ló ń fọ àṣì tọ́ bá tán kọ́. gbogbo àwọn bàbá ni ó bá wọn kẹ́ àwọn bàbá tí wọ́n jí sọ́ọ̀lùwà nínú olùwàyọ̀lá tó kéde lẹ́rọ̀jò ìkẹ́ sí kábàárì wọn. gbogbo wa lápapọ̀ àwa náà lànà àwọn bàbá yẹn tí wọ́n tọrọ fún gbogbo kálukú ni ó dìde àjọ dìde ṣe kúlú Allahu mẹ́ta ni gbogbo àwọn bàbá kò sí bàbá tí mi ìmọ̀ tán bó ti ṣe dá wà lọ́yọ̀yọ̀ láwọn tó kọ́kọ́ síjọba àfa àkọ́kọ́ kò sí bàbá tí mi ìmọ̀ tán rẹ̀ èyàn lẹ̀rú fi ń bà mí ní òjá kí n tẹ́jú kankan mọ́. a ṣe kúlú Allahu àwa dìde. gbogbo wa lápapọ̀ ládìde káfíńsì àdíyà fún gbogbo àwọn tí wọ́n yí àná lẹ̀ fún wa. ọwọ́ àdọ́wọ́ rẹ bọ̀ bábò ní jẹ́ tí wọ́n ti dá ṣètú ni. alẹ́ ni ó ní onígbò láti wá pín ìwọ ló jẹ́ wọn mọ́ mu wálé kí oyin máa ń jọ́ tó ti jà lébà yóò lè kó yóò tún dé yóò lè kó yóò ti dé lẹ́yìn àmọ́ mẹ́ta táwọn àbúrò rẹ̀ jókòó ti lẹ́yìn kulé lé wọn. ẹ nítorí pé kó tó jà lébà lójú bàbá rẹ̀ ni wọ́n ti béèlì rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta rí. kúlú Allahu tá a ṣe àdìde ní láti ṣe ayadakumullah. ẹ dákun ọ̀rọ̀ yìí àwa ara wa là ń bára wa wí o ẹ jẹ́ ká sọ̀rọ̀ ara wa sínú ká sì rí máa já sí rí nínú wa
ẹ jẹ́ káwá dìde gbogbo ìta wa. Kádìdé. Bismillahirrahmanirrahim. bàbá kò ti ké. Kulu alakumullah. ìgbà wọn gbé pírọ́blẹ́mù dé lọrin jò ní. Ayadakumullah. àwọn àgbà ń lọrin mọ̀ yí pé nǹkan kan tí wọ́n bá ń pè nǹkan ní gàrí tíà ẹ sápè ní gàrí tíà àwọn ọmọ ti ń jẹ́. Ayadakumullah. ọ̀wá sí tó bá fẹ́ wọ̀ lọrin àwọn ọlọ́pàá wà dá wàhálà rẹ̀ àwọn àgbàlagbà pé wọn wá ẹ wá o. ọ̀nàrẹ́bù kínní kọmísánná kínní ìjọ tó gòkè ìyá yìí náà ni gbogbo ń tà pé ń gàrí ń tà fi ṣiṣẹ́ pọ̀ wọ̀ mọ́. Kulu Allah. ẹ má jà sọmọ ẹ jẹ́ ká gbẹnu wa lọ́wọ́. ọlọ́run o Ọlọ́run o. ọbẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀. Ọbẹ̀rẹ̀ láti bí ó ti bẹ̀rẹ̀. láwọn tí wọ́n ṣiṣẹ́ àná. Láwọn tí wọ́n ṣiṣẹ́ àná. àbá fi di ẹrù jẹjẹ. Láwọn fi dẹrù jẹjẹ. ẹ má tọ́ wọn o ẹ má tọ́ wọn ẹ má tọ́ wọn o àwọn kan ló ṣiṣẹ́ bẹ́ẹ̀. Àwọn kan ló ṣiṣẹ́ bẹ́ẹ̀. àdàkùn ẹ má wọlé àwọn kan ló ṣiṣẹ́ bẹ́ẹ̀. Àwọn kan ló ṣiṣẹ́ bẹ́ẹ̀. tí wọ́n lè pàdé orú wa bá ti ró gẹ́gẹ́ kákà dúdú yìí. Ayadakumullah. tí wọ́n lè pọ̀ ké aṣọ àdàkùn tí yẹn lè pàdé wa bá ti ró kó aṣọ. àwọn kan ló ti bàjẹ́ ni wọ́n bá fi bà wá jẹ́ yẹn. Ayadakumullah. Kulu Allah. Lórí ìdúró. gbogbo wa lápapọ̀ Gbogbo wa lápapọ̀. àtọ̀rọ̀ fáwọn tó bí wa yìí. Àtọ̀rọ̀ báwọn tó bí wa. àtàwọn tó tọ́ wa. Àtàwọn tó tọ́ wa. àtàwọn tó kẹ́ wa. Àtàwọn tó kẹ́ wa. wọ́n fi ṣe òní kù. Tí wọ́n fi iṣẹ́ òní kù. ọlọ́run kó bá a kẹ́ wọn. Ọlọ́run bá wa kẹ́ wọn. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad. Wa lam yakun lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad. wa lam yakun lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad. ولم يكن له كفوا أحد. Ya Mudabiru mọ́kànlá. Ya Mudabiru mọ́kànlá. gbogbo ẹ̀mí èṣù tó wọnú kálukú àwọn kan tó bàjẹ́ nínú wa tí wọ́n kẹ́rì iyebìlá. Gbogbo ẹ̀mí èṣù tó wọnú àwọn kan tí wọ́n kẹ́ ẹ̀rí méjìlá. Kàtẹ́sẹ̀ Ibrahim ni yá sí dẹ́wìn ni nínú igbó káàkiri kẹsẹ̀ báyìí. àwọn tọrọ owó ká lówó ká ní gbogbo kínní yẹn ni àmọ́ bẹ́ẹ̀ kí wọ́n rò pé yóò rí jẹ́ fi tọrọ rẹ̀. Mọ́kànlá wọn láṣẹ. Ya Mudabiru. Ya Mudabiru. ọlọ́kọ́dá kó ṣàánú àwọn àfa. Ọlọ́sàn máa fà. Subhana rabbika rabbil izzati amma yasifun. Arákùnrin ìyá pariwo ọlọ́run ká ní Allahu Akbar. Allahu Akbar. A kí bàbá wa àgbà Kọ́ládé ọlọ́mọ́sá àjẹkárí yín pẹ́. Àmín. Ìgbà tẹ́ ń ṣe wá sí ẹ lọ́wọ́ ó ti wíìkì mi gan. Olùlẹ́gà náà bàgbà Kọ́ládé tẹ ní wọ́n sà tí wọ́n dijú látago alẹ́. Wọ́n yajú nígbà tí wọ́n bẹ̀rẹ̀ padà. Wọ́n bá nínú wa yìí ó ṣe wà látàlá wọn dàgbé kan ọjọ́ kejì. Ọgbọ̀n ṣẹ́jú kan ilé díjú rẹ̀. Àsáwọn ni Ọlọ́run tálá fẹ́ jọ yí àlejò wọn. A máa lo ọlá wọn náà ni. Ọlọ́run wọn láwọn tí wọ́n ní tí wọ́n bí àgbà Kọ́ládé ọlọ́mọkùnrin ẹ̀mí yín. Àmín. Ọlọ́wọ́lá hawla wala quwwata. Illa bil aliyyil azim. Ẹlẹ́gbẹ̀ẹ́ sọ pé ṣéyíhù. Shaykhu. Ẹja pariwo ẹlẹ́gàn sí bẹ́ẹ̀. Shaykhu. Ẹlẹ́gbẹ̀ẹ́ yájọ́ pé mẹ́ta. Shaykhu. Mo kí kalẹ̀ Mọ̀lánà Albarizi. Tí mo fi kíkí bàbá wa gbà. Nakibul Ashraf. Bàbá Fadilatu Sheikh Abdullahi Inda Zalati. Ẹja pariwo séwù ni. Shaykhu. Mo kí ìkàlẹ̀ yín. Ọjọ́ ti lọ. Òòrùn sì mú abẹ́tẹ́ tí sì ń tàwọn èèyàn lára. Àmẹ́bẹ̀ gan tẹ́mi ọkàn bẹ̀yìn ọ̀gá wa gba Nabi Muhammad. Sallallahu alayhi wa sallam. Anabi ní ìzá sálà alimun. Ó ní sálà bí sálàtìhí àlámọ̀. Ó ní torí mọ̀ kan bá ti wá wọ mi, ó ní gbogbo tí ń jáyé ló ti wọ mi. Bọ́ àlìbárì sí gbogbo àwọn èèyàn ń gbádùn yín lọ́nláyìn ní gbogbo ẹ̀. As no excuse. Ẹ jáwé èèyàn ọmọ bó ṣe ń lọ. Ẹ̀wọ̀n ogun afáàsì iná ti dé everybody ti wà níbà látàárọ̀. Ọba ti wẹ́sítàgà ti gbọ́ gbọ́. Níjọ́ ọ̀sẹ̀ nínú akọ́kọ́ dé ṣètú ní àlàyé gbọ́. Èwo lé tó wà gbọ́. Èmi náà bá sì wọ tibítibí mo bá ní àlebárì sí ọyọ tó jẹ́ ìjìlógún rẹ̀ sí gbọ́. Ọlọ́run níjọba ìyẹn fún yín o. Ọlọ́run níbi sọ̀rọ̀ láàrin wàsálà wàlá hàlà wàlà quwwata. Ẹ dákun ìṣẹ́jú márùn-ún ẹja sáré gbàdúrà sọ́lá wàlá wọ́ọ̀dù. Tábà ti gbàtà àlebárì sí ọgbọ̀n sínú ọ̀rọ̀. Tábà ti ń sọ̀kalẹ̀ kan báyìí wọ́n kàtá ní àfún wa ní àwọn àṣàkì bàbá mọ́. Stay tuned for more interesting programs on My Naija TV.